ṣé ń gbọ́ mi sà ṣé ń dé ẹ̀wẹ́ bàbá. now iṣẹ́ ọkọ ọ̀hún káwọn ọkọ lọ bọ́ kúrò nínú ẹ̀ ewé ọ̀gẹ̀dẹ̀ àti ayanulé wọn Aáyán. solution nìyẹn Kókróòṣì. pẹ̀lú gbọ́dọ̀ àwa ṣe ń ṣe ní tí mò ń ṣe dáadáa bó ni wọ́n ṣe ló bàbá. yàrá kan kúròṣì aáyán kékeré náà rí àbọ̀mọ àbí ńlá ká ṣáàmù ká gun mọ́ ewé ọ̀gẹ̀dẹ̀ ká wá ọṣẹ tán lè lò ò bá jẹ lọ́s ò bá jẹ joy ò bá jẹ primera ò bá jẹ àjàṣẹ ṣùgbọ́n ìyá máa lo tìbílẹ̀ àjàṣẹ àbọ̀ṣẹ olódó ká bá mi fi kú ká máa fi wẹ̀ pẹ̀lú omi tó bá lọ́wọ́rọ́wọ́ ìyẹn kì í ṣe àwọn ọmọ mi ló máa ń ṣiṣẹ́ fún jù àwọn ọmọ kìíní omi wọn máa fi omi tútù wẹ̀ àwọn ìràwọ̀ tó kù tó bá ní ìràwọ̀ tó bá ní ọkọ ọ̀run àbáyá ọ̀run wọ́n á fi omi tó bá lọ́wọ́rọ́ wọ́n á fi wẹ̀ ọkọ ọ̀run ò ní wà má. wọ́n máa ń bá sùn lójú oorun ó ń bímọ sáyé ó ń bímọ sọ́run kò ní wà má. ó ń gbọ́mọjọ́ lójú oorun kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ṣé rí in tó wá fàjù pé wọ́n máa ń dẹrù ẹgbẹ́ àwọn elédélé báyìí ó dẹrù ẹgbẹ́ wọn kò sí nǹkan tó ń dẹrù ẹgbẹ́ o sàkámà jẹ ìràwọ̀ mi generally èèwọ̀ wọn ọmọ tó bá jẹ́ ìràwọ̀ omi wọ́n ní èèwọ̀ tó pọ̀ ara èèwọ̀ tí wọ́n ní ni wípé wọn ò gbọ́dọ̀ fomi gbóná wẹ̀ ṣẹ́wá ibi tó wá ní ṣòro pé àwọn tó bẹ́ẹ̀ lóyìnbó ńkọ́ ṣé òun wà ní omi gbóná nígbà tó lè pé ilẹ̀ tútù ni. ilẹ̀ tútù náà wà. wọ́n gbọ́dọ̀ wẹ̀ ohun tẹ́ fi rí ọ̀pọ̀lọpọ̀ pé ìwé ìgbélú ò bọ́ sí òun ṣiṣẹ́ iṣẹ́ òun lákòjọ nílùú àwọn á rò pé ayé àbógun ìdílé meanwhile omi tó gbóná tó fi ń wẹ̀ kò gbọ́dọ̀ iwájú wọn ni àṣírí ògo wọn wà níbà. iwájú orí ni wọ́n sì máa fomi gbóná yẹn bọ́jú bájẹ́ gbóbìnrin báyìí kò kí ń bomi sórí ṣùgbọ́n á fomi yẹn bọ́jú omi tó lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ kò bá torí agbára rẹ̀ orí ló wà. iwájú orí ló wà. kò wá gbọ́dọ̀ ṣé kí ni kò gbọ́dọ̀ fomi gbóná wẹ̀ wọn ò gbọ́dọ̀ faṣọ dídùn sọ́rùn èèwọ̀ wọn ni. tábà ní pé ká má lo nǹkan dídùn ó póríṣiríṣi o tí wọ́n máa sọ fún pé à má lo nǹkan dídùn yẹn ni pé kó má lọ ń pàṣẹ kan ní ọṣẹ àjàṣẹ Ọ̀yọ́ yẹn ó lè má bá wọn ṣiṣẹ́ ká lọ ṣẹ̀mí ó ṣiṣẹ́ fún wọn torí wọ́n ti kọ́ àwọn ẹ̀yà ọ̀pọ̀lọpọ̀ jẹ ṣùgbọ́n yóò ṣiṣẹ́ wọn má lo dídùn náà yóò ṣiṣẹ́ fún wọn ṣùgbọ́n ntí ìràwọ̀ ò wá kán kó aṣọ dídùn sọ́rùn wọn gbọ́dọ̀ aṣọ dídùn sọ́rùn. àwọn ìgbà náà wọn gbọ́dọ̀ láṣọ pupa. wọn gbọ́dọ̀ láṣọ pupa. àwọn mí náà sọ bẹ́ẹ̀ fáwọn mí náà. àwọn tí ò gbọ́dọ̀ láṣọ pupa a máa débẹ̀ inú ìràwọ̀ ló wà náà aṣọ dídùn wọn gbọ́dọ̀ wọ sọ́rùn wọn wá gbọ́dọ̀ paná sùn tó bá fẹ́ sùn torí ọmọ ìmálẹ̀ ni wọ́n ń ṣọmọ òkùnkùn gbogbo wọn sì máa ń ní ẹgbẹ́ wọ́n máa ń ní ọkọ ọ̀run máa fi àṣírí ọkọ ọ̀hún sílẹ̀ tó máa fi bọ́ lọ́wọ́ ẹ̀ máa jùlẹ̀ fún wọn wíbẹ̀ jẹ́ tó ń dẹ̀dì ni tí ò ní sí kí mo yọ kan kúrò wọn á bọ́ kó lábẹ́ ọkọ ọ̀run nìyẹn ibikíbi tán bá ti wá dé kò sí wòlíì tán máa dé ọmọ tó pé ogun ọkọ ọ̀run ló ń jà ọlọ́kọ ọ̀run ọláyà ọ̀run olélèyìí kí ló fà á ni pé májẹ̀mú àmì tí ń bẹ lára wọn wọn ò gbọ́dọ̀ jọbẹ̀ tó ń yọ̀ ọbẹ̀ tó ń ewu wọn ni mo sọ yìí wọn ò gbọ́dọ̀ jọbẹ̀ tó ń yọ̀. ọ̀gbọ̀nọ̀ ilá nǹkan kan. wọ́n tẹ̀lé jọgbọ́lọ̀ bọ́ wọn ò gbọ́dọ̀ jọbẹ̀ ilá pèsè wọn ò gbọ́dọ̀ jẹ́ ilá. ilá máa fa ìfàsẹ́yìn ilá ò kì í jẹ́ kán débi tán lọ. ìyá ọmọ omi. àwọn ọmọ omi ilá wọn ò gbọ́dọ̀ jẹ́ já odò catfish not all fish o catfish. gbogbo àmì ni àgbódò káwọn jẹ yẹn. wọ́n máa jẹ wọ́n lè máa jẹ yẹn ṣùgbọ́n catfish wọn ò gbọ́dọ̀ jẹ. èyí yìí ó wá léwu nínú ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó wọn ọkùnrin ọkọ wọn ò gbọ́dọ̀ súnmọ́ wọn látẹ̀yìn ewu ńlá ni o. kọ́ lọ ṣe wọn ò gbọ́dọ̀ ṣe dọ́gì. tó bá ti tíra ẹ̀yẹ tí ó bá bó lo 10 mílíọ̀nù tán fi túlẹ̀ kò lè tú àṣírí tó sọmọ ògùn wọn nìyẹn. bẹ́ẹ̀ ayé wa lajú báyìí wọ́n sì sọ pé ohun tó wù wọ́n ṣe nu ohun tó pa ọ̀pọ̀lọpọ̀ ògo ẹlòmíì wà lóyìnbó kò rí ìwé gbélu ẹlòmíì yẹ fúrísà gan kò lọ ẹlòmíì gan mú àmúbọ́ kíní yà máa fa àmúbọ́ ọkọ fún nítorí pé ọkọ tó kọ́ gbé ohun tó ṣe pẹ̀lú ẹ̀ nìyẹn ìfàsẹ́yìn ló máa ń fa. dọ́gì. ohun tí àkọsẹ̀jáde wọn tiẹ̀ wá ṣé wá rọ́kùnrin tó ń bá wọn ṣe òun náà ò lè lákòjọ tó náà ti kógun látẹ̀bẹ̀ obìnrin tán dẹ̀ ń ṣe kò lè rí ilé ọkọ gbé yóò máa mú àmúbọ̀ òun rere tó bá jọkùnrin náà tó jẹ́ ìràwọ̀ mi ló fọ̀ sí ìyàwó ò lè pẹ́ lẹ́dọ̀ ẹ̀ tó pé kí ni ó ti fẹ́ ó ti kọ ọ̀rọ̀ bí n pé kéèyàn kọ ọ̀rọ̀ ayé rẹ̀ sẹ́yìn. ẹni rà wẹ́ pé ọ̀gá ni ń bẹ̀ o
màá sọ̀rọ̀ ìràwọ̀ mẹ́rin ló wà. Ó yá. Ó pín sí ọ̀nà mẹ́ta. Ó yá bàbá. Ìràwọ̀ omi, Mhm. ìràwọ̀ afẹ́fẹ́, Mhm. ìràwọ̀ iná, Mhm. ìràwọ̀ erùpẹ̀. Ó wá pín sọ́nà mẹ́ta. Ó yá. Ìràwọ̀ omi pín sọ́nà mẹ́ta. Ìràwọ̀ omi agbára omi, ìràwọ̀ omi tí kì í rú, ìràwọ̀ omi tó tutù. Mẹ́ta nìyẹn o. Erùpẹ̀ pín sọ́nà mẹ́ta. Ìràwọ̀ erùpẹ̀ eruku, ìràwọ̀ erùpẹ̀ àmà, ìràwọ̀ erùpẹ̀ funfun. Mẹ́ta nìyẹn o. Iná pín sọ́nà mẹ́ta. Ìràwọ̀ iná alátùpà, ìràwọ̀ iná tó tàn yanran, ìràwọ̀ iná tó gbóná riri. Afẹ́fẹ́ pín sọ́nà mẹ́ta náà. Ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, afẹ́fẹ́ márìmífín, afẹ́fẹ́ oníbínú. Ṣé pé báyẹn mẹ́ta. Ó wá ní nǹkan ṣe pẹ̀lú ayé ọmọ ènìyàn. Nílẹ̀ Yorùbá bọ̀ wọ́n pé kinní kan ní àkọsẹ̀jayé ọmọ. Tá a máa ń ṣe ní tá a bá bí ọmọ. Ẹ̀sìn ló gbà lọ́wọ́ wa tá a fi ṣe mọ́. Ẹ̀sìn ló lé kinní yẹn tó kúrú rẹ̀ tí ò jẹ́ kí Yorùbá ṣe àkọsẹ̀jayé mọ́. Bá a bá ṣe àkọsẹ̀jayé mi tí mò ń sọ̀rọ̀ yìí, mi ò ní mọ̀ pé wòlíì ni màá ṣe láyé. Àṣírí kan mẹ́fún ní gbogbo ewé àti egbò ẹ̀jẹ̀ kíkà fún wa ní ti egbàdájì náà yẹn. Ó yá. Ẹ̀kẹ́ kan bọ́ mi. Ó yá. Káwọn wòlíì káwọn ẹ̀ tẹ lọ sẹ́wò tẹ́ ẹ̀ bá ti rí bẹ́ẹ̀ ni ẹja mi níyọ̀. Ẹ wá ìgbé adìẹ ìbílẹ̀, kò ní mẹ́nìyàn. Ìgbé adìẹ ìbílẹ̀ tó ń yín sínú kòkó àbí náà máa ń pè kíní yẹn, tó máa ń kó wọn sínú kéèjì yẹn. Ẹ wá ẹ̀ra fà ẹ ṣe ẹ dà sínú omi sóòkè fún 24 hours. Ìgbé adìẹ ká kó ká wá dà sínú omi fún 24 hours or 3 days tó pẹ́ jù nìyẹn. Ẹ lọ dà sójú ogbó àjájì náà tí ò bá ti fà mí ṣe wòlíì mọ́. ó máa fà yányán. Àwọn àgbàlagbà ó ti yé wọn tí mo mọ̀ pé lágbàlagbà àwọn àgbàlagbà àṣírí wọn ni mo filẹ̀ tinútinú mo filẹ̀ mi ò yẹ ọ̀kan kúrò. Kọ́ lọ lò ó. Ká lọ lò ẹ dà ẹ̀yin wòlíì tẹ́ bá ń tọ́jú èèyàn lọ́wọ́ babaláwo tó bá ń tọ́jú àfọ́ tó bá ń tọ́jú èèyàn lọ́wọ́ ẹ lò kẹ̀dà sójú ẹ̀. tó ti gbégbó àdá àjìnà bá tí ò sì rọ́nà àbáyọ. Àfà kọ́ lọ lò ó. àfàṣẹ láàrin wákàtí kan yóò fà bí yóò jiná yányán. pátápátá ni láàrin ẹ fún ní ó pẹ́ jù 7 days ó ti parí kúrò bẹ́ẹ̀ obìnrin ti lọ. Sà ìwà àti gbòkọ́ nìyẹn ṣé ìwà àti gbòkọ́ nìyẹn náà ṣe bá di ẹni. Adìẹ ní ìgbẹ́ ni. Ṣé ìwà àti gbòkọ́ nìyẹn ìdí náà ó ní ìmọ̀ tá a sọnù ló wùndú wa. Ó ṣèkà fún wa. Ó ṣèkà fún wa because the difference between culture and religion. But torí pé a gbàgbọ́ jù a gbé àṣà lárugẹ ju ẹ̀sìn lọ because 2 months of everything is bad. A mọ̀ pé èèyàn lọ seminary lọ school ó lọ kàwé ìwé èèyàn gbà mí ó máa ń sọ èèyàn dá wèrè ni. But tó. Bàbá tá a bá sọ nípa ìrìn àjò yín náà náà ni a tún ti rí ti ọ̀rọ̀ ìràwọ̀ bó ni ọ̀rọ̀ àwọn ṣe wọlé sà. Orúkọ yín sà. Orúkọ tèmi ni wòlíì ajínrere AP Adésànyè ìwé yín mọ̀ sí Efata Àṣírí-Ìràwọ̀ l'Ondo City ní àwà na ṣọ́ọ̀ṣì mi wà ní Ondo City. Ondo City la wà. Ondo gangan. Ondo Township Ondo City òun la wà ọ̀làgúnlẹ̀ sí. Now ṣẹ́rí Àṣírí-Ìràwọ̀ mo fi títóbi Olódùmarè ṣe ẹlẹ́rìí mi ò lọ́gàánú ẹ̀. Kò sẹ́ni tó kọ́ mi. Ó yá bàbá. Ìmà tí a fún mi látòdì ọ̀run ni. Ṣé ẹ̀ma ẹni tí a bá tẹ̀ lódù tá a kọ́ níṣẹ́ Ifá ó ní ibi tó lè operate dé àtẹni tó kó fánlẹ̀. Ẹni tá a tẹ̀ lódù tá a kọ́ níṣẹ́ Ifá. Àwọn àgbàlagbà ti yé wọn báyìí. Ó ní ibi tó máa ń lọ lórí ọ̀fẹ́ dé. Àṣírí ni o ìmà ló débẹ̀. Àtẹni tó kó fánlẹ̀ ó dà pé ń ta ṣẹ́fá fún ni. Àtẹni tó kó fánlẹ̀ tó bá ń lé wọ́n jura lọ ìmá jùyàn lọ ẹyẹ jẹyàn lọ ìpéjú pé. Bàbá kàtígórì bóyá ní ká tó yín sísà. Wòlíì àgbáyé lèmi ṣùgbọ́n ìmọ̀ Yorùbá mi ò discriminate mi ò yọ ìṣẹ̀ṣe àbí mi ò yọ sọnù nínú ìrìnàjò mi. Àwọn ẹni sọ pé wọ́n ní babaláwo ní eléyìí ò máa mewé àti egbò eléyìí ò máa máa kankan ó lè pèrè àní wòlíì. Máa sọ àṣírí kan fún ẹ lẹ́nu ó náà wọ́n yẹn ṣe pé kò ní ìmọ̀ jẹ́ kí n sọ àṣírí kan fún ẹ. Ó yá bàbá. Ìwọ tó ń sọ wípé na lie pé òkè o bàbá yìí ti da babaláwo wọn lè mọ̀ kí babaláwo eléyìí ò máa ṣe Ọlọ́run máa sọ pé ká máa lè wé àti egbò ni good and fine tẹ́bí bá ń pa tó o bá sick tó ṣàárẹ̀ kí ló mú ẹ fi ń lo blood tonic. Ewé àti egbò kan ni tó o bá sick paracetamol tó lọ lò kókó lẹ́nu ẹ̀ ewé àti egbò kan ni tó o bá wá ṣàárẹ̀ tá a sọ fún ẹ wípé ó máa gba injection ewé àti egbò ni òyìnbó ló ṣiṣẹ́ sí lórí. Wọ́n dọ́gbọ́n sí nílẹ̀ Yorùbá bíbíire ló wà àwọn gan mọ̀ òyìnbó gan mọ̀
so tó o bá sọ pé tún nù pé ewé àti egbò tí ẹ bá wò gbogbo alájọ ní ewé àti egbò bí lápẹẹrẹ oúnjẹ sẹ̀mó oko láti rí o bẹ́ẹ̀ni ewé àti egbò ni nǹkan dídùn ni oúnjẹ ewédú àti ilá oúnjẹ ewédú àti ilá oúnjẹ tomatoes oúnjẹ ọbẹ̀ yíyọ̀ oúnjẹ kan so ẹ̀kọ́ là kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà. ẹyẹ sọ pé àwọn kan ló máa ń ṣe àwọn kan ò máa ń ṣe àwọn kan irọ́ náà pa àwọn lóde ìfọ̀ síbẹ̀ tẹ́ bá wá sick ẹ máa wá wòlíì tó máa ràn yín lọ́wọ́. àìmọye àlùfáà táwọn aforúkọ bò láṣìírí tó jẹ́ pé pentikosta ni wọ́n tó jẹ́ pé ìwọ̀n àdèkúrò ń bí àìmọye dókítà lọ́ọ̀yà ń bí tí wọ́n ń bá mi. tó wọ́n ń sálámọ̀ gidi sí bàbá ti dé o. àìmọye sàn so ìwé tá a kà kò ní pé ká sọ ìmọ̀ Yorùbá sọnù so ó lè kìtìkàtì mi pé babaláwo ni ó lè pé ní ilé ò máa ṣe wòlíì ilé ò máa kan parí bíbélì ó ṣe o ṣùgbọ́n tó o bá sick kí ló mú ẹ ń lo tablet is a question to you. mo lè ṣe iṣẹ́ ara ríro mo lè ṣe ó ní nǹkan tá a máa bí iṣẹ́ tó máa dàbí tablet tẹ́lẹ̀ máa rà á ti ń ṣe báyìí náà. káṣe káwọn yẹn kẹ́mi tó lọ́wọ́ ti gbìyànjú gbogbo ilé wọ́n ti gbìyànjú ah yes àgbà NAFDAC àgbà approve lọ́wọ́ ìjọba and we test it kì í ṣe nǹkan tó máa pa yín lára now ewé àti egbò náà lò sígbà àṣírí ó ní àwọn ènìyàn míì ṣùgbọ́n kò ní ìmọ̀ tá a sọnù ìṣà ní àwọn èèyàn náà máa ń criticize pastors sí wọ́n ní wòlíì ti dé o àwọn wòlíì fake pastor ti dé o àwọn onírọ́ ti dé o àwọn oníjìbìtì ti dé o now sir ẹ sì fọ ibi ìkádé ń dùn yín lẹ́sẹ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ yín ẹni tó ní egbò àdájì náà yọ dókítà ló fẹ́ wò diabetes tó ti da egbò ikú ló máa ń jásí fún wọn ikú ni ló máa ń jásí fún wọn kàṣà yóò máa tira ó máa ṣomi èyàn wá ní pé kéwàá ìpògbò má ṣiṣẹ́ o èmi máa gbó èmi ò láìpẹ́ máa gbó àgbo yes mo like àgbo màá ti ṣe wọ́n ṣe màá ti bọ́ sínú gbó màá ti àwọn mi ò kì í sí granada hospital mo ti máa gbó fún wọn mo ti mu everybody ti mu àgbo because ohun tí mo bá ń lé ohun tí màá bí mi má ni so ewé ẹyin tó bá dé àṣírí kan mẹ́fún ní gbogbo ewé àti egbò ẹ̀jẹ̀ kíkà fún wa ní ti egbò àdájì náà yẹn ó yá ẹ̀kẹ́ kan bọ́ ó yá káwọn wòlíì káwọn ẹ̀ tẹ̀ lọ sẹ́wò tẹ́ ẹ̀ bá ti rí bẹ́ẹ̀ ni ẹja mi níyọ ẹ wá ìgbé adìẹ ìbílẹ̀ kò ní mẹ́nìyàn ìgbé adìẹ ìbílẹ̀ tó ń yín sínú kòkó àbí náà máa ń pè kíní yẹn tó máa ń kó wọn sínú kéèjì yẹn ẹ wá ẹ ra fà ẹ ṣe ẹ dà sínú omi ẹ sóòkè fún 24 hours. ìgbé adìẹ ká kó ká wá dà sínú omi fún 24 hours or 3 days ó pẹ́ jù nìyẹn ẹ lọ dà sójú ogbó àjájì náà tí ò bá ti fà mí ṣe wòlíì mọ́. ó máa fà yányán. àwọn àgbàlagbà ó ti yé wọn tí mo mọ̀ pé lágbàlagbà àwọn àgbàlagbà àṣírí wọn ni mo filẹ̀ tinútinú mo filẹ̀ mi ò yọ kan kúrò. kọ́ lọ lò ó. ká lọ lò ẹ dà ẹ̀yin wòlíì tẹ́ bá ń tọ́jú èèyàn lọ́wọ́ babaláwo tó bá ń tọ́jú àfá tó bá ń tọ́jú èèyàn lọ́wọ́ ẹ lò kẹ̀dà sójú ẹ̀. tó ti gbégbó àdáàjì náà bá tí ò sì rọ́nà àbáyọ. afa kọ́ lọ lò ó. afa sẹ láàrin wákàtí kan ni. yóò fà bí yóò jiná yányán. pátápátá ni láàrin ẹ fún ní ó pẹ́ jù 7 days ó ti parí kúrò bẹ́ẹ̀ obìnrin ti lọ. sà ìwà àti gbòkọ́ nìyẹn ṣẹlẹ̀ ìwà àti gbòkọ́ nìyẹn náà ṣe bá di ẹni. adìẹ ni ìgbẹ́ ni. ṣé ìwà àti gbòkọ́ nìyẹn ìdí náà ó ní ìmọ̀ tá a sọnù ló wùndú wa. ó ṣèkà fún wa. ó ṣèkà fún wa because the difference between culture and religion but torí pé a gbàgbọ́ jù a gbé àṣà lárugẹ ju ẹ̀sìn lọ because 2 months of everything is bad ẹ mọ̀ pé èèyàn lọ seminary lọ school ó lọ kàwé ìwé yẹn gbà mí ó máa ń sọ èèyàn dá wèrè ni but tó o bá ní ìmọ̀ pẹ̀lú sà ayé èèyàn á dìde sọ̀rọ̀ mi ti yé yín sà àpòyé bàbá. so ìdí nìyẹn tó jẹ́ wípé all these things tá à ń sọ yìí kì í ṣàsọdùn wí bẹ́ẹ̀ jẹ́ bọ́lá ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó o bá lò ó tí ò bá rí bẹ́ẹ̀ mi ń ṣe wọ̀ èmi máa ń sọ̀rọ̀ tó dá mi lójú ni wọ́n á tọ́jú wèrè gbàjáde náírà lọ mú 10 million 150 million wá ìyẹn kọ́ solution mo sọ wẹ́rẹ́ yìí ẹ wá ní àbí kẹ́ ẹ sin fúnra yín solution mo sọ wọ́n jẹ́ náà spending of 10 million on it. ẹ bàbá fáyín tó wà lórí ìbò tẹ́ pé irú nǹkan bá yẹ dára mo tí wò sí lè rí ayé ìbílẹ̀ mọ àwọn díẹ̀ ṣẹlẹ̀ máa mi kẹ́rù lọ bí yóò dẹ́dọ̀ ẹ̀. ẹnì báyọ̀ sẹ́ǹdì ẹ̀. àṣẹ kì í ṣe náà. ẹ wá jẹ́ ká pa sórí ọ̀rọ̀ ràwọ̀ ẹni ràwọ̀ pé ọ̀gá ni ń bẹ̀ o. màá sọ̀rọ̀ ìràwọ̀ 4 ló wà. ó yá. ó pín sí ọ̀nà mẹ́ta. ó yá bàbá. ìràwọ̀ omi ìràwọ̀ afẹ́fẹ́ ìràwọ̀ iná ìràwọ̀ erùpẹ̀ ó wá pín sọ́nà mẹ́ta. ó yá. ìràwọ̀ omi pín sọ́nà mẹ́ta ìràwọ̀ omi agbára omi ìràwọ̀ omi tí kì í rú ìràwọ̀ omi tó tutù mẹ́ta nìyẹn o erùpẹ̀ pín sọ́nà mẹ́ta ìràwọ̀ erùpẹ̀ eruku ìràwọ̀ erùpẹ̀ àmà ìràwọ̀ erùpẹ̀ funfun
mẹ́ta nìyẹn o. Iná pín sọ́nà mẹ́ta. Ìràwọ̀ iná alátùpà, ìràwọ̀ iná tó tàn yanran, ìràwọ̀ iná tó gbóná riri. Afẹ́fẹ́ pín sọ́nà mẹ́ta náà. Ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, afẹ́fẹ́ márèémífín, afẹ́fẹ́ oníbínú. Ṣé pé báyẹn mẹ́ta mẹ́ta mẹ́ta. Ó wá ní nǹkan ṣe pẹ̀lú ayé ọmọ ènìyàn. Nílẹ̀ Yorùbá bọ̀ wọ́n pé kinní kan ní àkọsẹ̀jayé ọmọ tá a máa ń ṣe ní tá a bá bí ọmọ. Ẹ̀sìn ló gbà lọ́wọ́ wa tá a fi ṣe mọ́. Ẹ̀sìn ló lé kinní yẹn tó kúrú rẹ̀ tí ò jẹ́ kí Yorùbá ṣe àkọsẹ̀jayé mọ́. Bá a bá ṣe àkọsẹ̀jayé mi tí mò ń sọ̀rọ̀ yìí, mi ò ní mọ̀ pé wòlíì ni màá ṣe láyé. Ọ̀nà yẹn ní tọ́. Mi ò ní tọ́. Ṣùgbọ́n ní ọjọ́ tí òye mi sọ tán sọ fún mi, ó mà yẹ ibi tí mo wà yìí kò mà yẹ kí n ṣe ó mà yẹ kí n tè bọ́ sí ìpele tọ́lọ́run ni. Ìgbà yẹn ṣe bẹ́ẹ̀ mi lè lé ní. So àkọsẹ̀jayé yẹn máa ń dọ̀gbọ̀n láyé àtijọ́ gbà yìí ó máa ń tọ́yàn sọ́nà bí ìpín bí àyànmọ́ kéèyàn máa tó máa gbé wáyé ṣe. Ọmọ mi nínú àkọsẹ̀jayé wọn máa sọ fún pé kò gbọ́dọ̀ jẹ oúnjẹ tí ń bẹ nínú ewé. Bóyá ká fi ọ̀lẹ́ léwé àbí kọ́ pọ́nyán sínú ewé. Àbí ká pọ́nyán sínú ewé, wọ́n ní kó má jẹ, wọ́n lè wọ rẹ̀ ni. Torí àkọsẹ̀jayé máa ní ó ní èèwọ̀, ìràwọ̀ sì léèwọ̀. Wọ́n lè mí náà sọ pé ọmọ yìí o, iṣu tẹ́ ẹ bá bẹ tẹ́ ẹ bá eré mi báyìí wọ tèmi nìyẹn, iṣu tẹ́ ẹ bá gbé kaná tá a ò tá a fẹ́ fi gbúyàn mi gbọ́dọ̀ jẹ. So ọmọ mi ní èèwọ̀ bẹ́ẹ̀. Iṣu tá a máa gbé kaná tá a máa bí àwọn Oǹdó máa ń pè ní ìṣàlá máa ń pè lóńdó, wọ́n gbé kaná wọ́n máa gé wọn kò sórí iná wọn ní ho tá a bá ti wá fẹ́ máa fi gúnyán wọ́n máa wá máa ju sínú kinní mi lè mí gbọ́dọ̀ fẹ́nu kan. Ó ń bẹ nínú ayé àwọn ìràwọ̀ mi. Ẹlòmíì kejì eléyìí ọ̀gẹ̀dẹ̀ tá máa ń gé tìgbòtìgbò tá máa ń sè wọn gbọ́dọ̀ jẹ. Tí n bá jẹ nísinsìnyí níjọ́ kejì wá wò mí ẹ rí máàkì lára mi, ẹ rí àpá ẹ ádàbí pé mo níbà lẹ́nu àyà straight ni torí mo ti jẹ èèwọ̀. Èèwọ̀ ni. Èèwọ̀ ògo nìyẹn. Ṣó sì lè ó lè kó bá ìtẹ̀síwájú èrò àbí ó lè kó bá. Ó máa ń jẹ́ kí ènìyàn má rógo lò láyé ohun tí ẹ máa ń fa ìfàsẹ́yìn fún ni tí ò bá ṣọ́ra. Nǹkan tí ẹ kó jẹ tó bá ti ń jẹ́. Bẹ́ẹ̀ni ẹ kí n bẹ̀rẹ̀ nípa ìràwọ̀ omi torí àkókò. Bẹ́ẹ̀ni. Ìràwọ̀ omi tútù mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Ó yá. Ìràwọ̀ yìí jẹ́ ìràwọ̀ kan tó jẹ́ wípé ó ní agbára jù. Àwọn ìràwọ̀ yìí máa kàn fẹnu bà àwọn àṣírí wọn àti ìwọ̀ ògo wọn díẹ̀ torí àkókò ni o. Torí ìṣe wáyé ẹ̀mẹ̀kí mẹ́rin ni mẹ́rin náà la máa fọ́ o. Mẹ́rin la máa sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ayé ká bẹ̀rẹ̀ nípa omi náà mo ti bẹ̀rẹ̀. Ó yá. Ìràwọ̀ omi generally èèwọ̀ wọn ọmọ tó bá jẹ́ ìràwọ̀ omi wọ́n ní èèwọ̀ tó pọ̀. Ó yá. Ara èèwọ̀ tí wọ́n ní ni wípé wọn ò gbọ́dọ̀ fomi gbóná wẹ̀. Ṣé wá ibi tó wá ní ṣòro pé àwọn tó bẹ́ẹ̀ lóyìnbó ńkọ́ ṣé òun wà ní omi gbóná nígbà tó lè pé ilẹ̀ tútù ni. Ilẹ̀ tútù náà wà. Wọ́n gbọ́dọ̀ wẹ̀. Òun tẹ́ fi rí ọ̀pọ̀lọpọ̀ pé ìwé ìgbélú ò bọ́ sí. Òun ṣiṣẹ́ iṣẹ́ òun lákòjọ nílùú. Àwọn á rò pé ayé àbógun ìdílé. Meanwhile omi tó gbóná tó fi ń wẹ̀ kò gbọ́dọ̀ iwájú wọn ni àṣírí ògo wọn wà níbà. Iwájú orí ni wọ́n sì máa fomi gbóná yẹn bọ́jú bájẹ́ gbóbìnrin báyìí kò kí ń bomi sórí ṣùgbọ́n á fomi yẹn bọ́jú omi tó lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ kò bá torí agbára rẹ̀ orí ló wà. Iwájú orí ló wà. Kò wá gbọ́dọ̀ ṣé kí ni kò gbọ́dọ̀ fomi gbóná wẹ̀. Wọn ò gbọ́dọ̀ faṣọ dídùn sọ́rùn èèwọ̀ wọn ni. Tábà ní pé ká má lo nǹkan dídùn ó póríṣiríṣi o. Tí wọ́n máa sọ fún pé à má lo nǹkan dídùn yẹn ni pé kó má lọ ń pẹ́ṣẹ̀ kan ní ọṣẹ àjàṣe Ọ̀yọ́ yẹn ó lè má bá wọn ṣiṣẹ́ ká lọ ṣẹ̀mí ó ṣiṣẹ́ fún wọn. Torí wọ́n ti ká àwọn ẹ̀yà ọ̀pọ̀lọpọ̀ jẹ ṣùgbọ́n yóò ṣiṣẹ́ wọn má lo dídùn náà yóò ṣiṣẹ́ fún wọn. Ṣùgbọ́n ntí ìràwọ̀ ò wá kán kó aṣọ dídùn sọ́rùn. Wọ́n gbọ́dọ̀ aṣọ dídùn sọ́rùn. Àwọn ìgbà náà wọ́n gbọ́dọ̀ láṣọ pupa. Wọ́n gbọ́dọ̀ láṣọ pupa. Àwọn mí náà sọ bẹ́ẹ̀ fáwọn mí náà. Àwọn tí ò gbọ́dọ̀ láṣọ pupa a máa débẹ̀. Inú ìràwọ̀ ló wà. Now aṣọ dídùn wọn gbọ́dọ̀ wọ sọ́rùn wọn wá gbọ́dọ̀ paná sùn tó bá fẹ́ sùn. Torí ọmọ ìmálẹ̀ ni wọ́n ń ṣọmọ òkùnkùn. Gbogbo wọn sì máa ń ní ẹgbẹ́. Wọ́n máa ń ní ọkọ ọ̀run. Màá fi àṣírí ọkọ ọ̀run sílẹ̀ tí wọ́n fi bọ́ lọ́wọ́ ẹ̀. Màá jùlẹ̀ fún wọn. Wíbẹ̀ jẹ́ tó ń dẹ̀dì ni tí ò ní sí kí mo yọ kan kúrò. Wọ́n á bọ́ kó lábẹ́ ọkọ ọ̀run nìyẹn. Ibikíbi tán bá ti wá dé kò sí wùlì tán máa dé ọmọ tó pé ogun ọkọ ọ̀run ló ń jà ọlọ́kọ ọ̀run ọláyà ọ̀run onílé olélè kí ló fà á ni pé májẹ̀mú àmì tí ń bẹ lára wọn. Wọn ò gbọ́dọ̀ jọbẹ̀ tó ń yọ̀ ọbẹ̀ tó ń ewu wọn ni mo sọ yìí wọn ò gbọ́dọ̀ jọbẹ̀ tó ń yọ̀. Ọ̀gbọ̀nọ̀ ilá nǹkan kan. Wọ́n tẹ̀lé jọgbọ́lọ̀ bọ̀ wọn ò gbọ́dọ̀ jọbẹ̀ ilá pèsè wọn ò gbọ́dọ̀ jẹ́ ilá. Ilá máa fa ìfàsẹ́yìn
ilá ò kì í jẹ́ kán débi tán lọ. ìyá ọmọ omi. àwọn ọmọ mi ilá wọn ò gbọ́dọ̀ jẹ já odò catfish not all fish o catfish. gbogbo àmì ní àgbódò káwọn jẹ yẹn. wọ́n máa jẹ wọ́n lè máa jẹ yẹn ṣùgbọ́n catfish wọn ò gbọ́dọ̀ jẹ. èyí yìí ó wá léwu nínú ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó wọn ọkùnrin ọkọ wọn ò gbọ́dọ̀ súnmọ́ wọn látẹ̀yìn. ewu ńlá ni o. kọ́ lọ ṣe wọn ò gbọ́dọ̀ ṣe dọ́gì. tó bá ti tíra ẹ̀yẹ̀ tó bá bó lo 10 million tán fi túlẹ̀ kò lè tú àṣírí tó sọmọ́ gbù wọn nìyẹn. bẹ́ẹ̀ ayé wa lajú báyìí wọ́n sì sọ pé ohun tó wù wọ́n ṣe nu ohun tó pa ọ̀pọ̀lọpọ̀ ògo ẹlòmíì wà lóyìnbó kò rí ìwé gbélu ẹlòmíì yẹ fúrísà gan kò lọ ẹlòmíì gan mú àmúbọ́ kíní yà máa fa àmúbọ́ ọkọ fún nítorí pé ọkọ tó kọ́ gbé ohun tó ṣe pẹ̀lú ẹ̀ nìyẹn ìfàsẹ́yìn ló máa ń fà. dọ́gì. ohun tí àkọsẹ̀jáde wọn tiẹ̀ wá ṣé ẹ wá rọ́kùnrin tó ń bá wọn ṣe òun náà ò lè lákòójọ tó náà ti kógun látẹ̀bẹ̀ obìnrin tán dẹ̀ ń ṣe kò lè rí ilé ọkọ gbé yóò máa mú àmúbọ̀ òun rere tó bá jẹ́ ọkùnrin náà tó jẹ́ ìràwọ̀ mi ló fọ̀ sí ìyàwó ò lè pẹ́ lẹ́dọ̀ ẹ̀ tó pé kí ni ó ti fẹ́ ó ti kọ ọ̀rọ̀ bí n pé kéèyàn kọ ọ̀rọ̀ ayé rẹ̀ sẹ́yìn bí n pé kéèyàn kọ ọ̀rọ̀ ayé rẹ̀ pé kéèyàn kọ sẹ́yìn ni ọ̀rọ̀ tí mo sọ ti yẹ yín báyìí sà. àgbẹ̀ bàbá. so ìyẹn ni gbogbo ìràwọ̀ mi ti mọ̀ alákàn wọn gbọ́dọ̀ jẹ́ haúsá wọn gbọ́dọ̀ jẹ́ táǹpẹ̀ ní àsálà haúsá wọn gbọ́dọ̀ jẹ́ alákàn wọn gbọ́dọ̀ jẹ́ ó ti báyẹn àwọn èèwọ̀ tó ta kókó má ìṣẹ̀dá wọn. airtime fóbìnrin kò gbọ́dọ̀ fi airtime dídún di orí o. kí ló yẹ dídún sà. pé nǹkan dídún pé èèyàn lo ṣé fìlà náà máa fi ń ta àbí gèlè náà máa fi ń wé orí yẹn àbí káàpù dídún kò gbọ́dọ̀ dé ìṣẹ̀dá wọn. dídún ṣé tó ń lú pàràpàrà báwo. àwọn nǹkan dídún aṣọ bíi àwọn scarf obìnrin dídún kò gbọ́dọ̀ sanmọ́rí bí a cap dúdú wọn gbọ́dọ̀ kàn sanmọ́rí bẹ́ẹ̀ sì ni ọkùnrin náà gbọ́dọ̀ dé fìlà yẹn fìlà dúdú gbọ́dọ̀ gbèdé lórí gbọ́dọ̀ dídú sọ̀rọ̀ èèwọ̀ ẹ̀ ni wọn ò kì í jẹ́ ká lákòjọ ni tó wà ń bẹ̀. ó máa ń fa promise and fail ó máa ń fa ìjákulẹ̀ ó máa ń fa bí n pẹ́ nìyẹn ò máa ṣe láyé. ọ̀ṣọ́ ọmọ méjì sọ́n lè fẹ́ra wọn ọmọ mi lọkùnrin ọmọ mi lóbìnrin. màá sọ débẹ̀ ọmọ mi àtọmọ mi lè fẹ́ra wọn ọmọ mi àti ìràwọ̀ ẹ̀ náà gbọ́dọ̀ fẹ́ra wọn iná àti erùpẹ̀ ò lè fẹ́ra wọn afẹ́fẹ́ àti iná lè fẹ́ra wọn afẹ́fẹ́ àtomi lè fẹ́ra wọn n tó máa ń da ìdílé lù náà ó ní bí ìpìnlẹ̀ bá bàjẹ́ kí ni odò ṣe kí ni yóò ṣe ìpìnlẹ̀ yìí ló fa ogun sínú ayé ọ̀pọ̀lọpọ̀ ohun tó mú pending ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó mú mọ́lẹ̀ lélẹ̀ tí ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi dìde kán rògùn wọn lò promise and faith rẹ ni bọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ wọ́n sì lẹ́gbẹ́ ṣé ń gbọ́ mi sà ṣé ń dé àwẹ̀ bàbá. now iṣẹ́ ọkọ ọ̀hún káwọn kọ́kọ́ lọ bọ́ kúrò nínú ẹ̀ ewé ọ̀gẹ̀dẹ̀ àti ayanú lé wọn. ayan solution nìyẹn. kókróòṣì. pẹ̀lú gbọ́dọ̀ àwa ṣe ń ṣe ní tí mò ń ṣe dáadáa. bó ni wọ́n ṣe ló bàbá. yàrá kọ́ńkróòṣì ayan kékeré náà rí àbọ̀mọ àbí ńlá ká ṣáàmù ká gun mọ́ ewé ọ̀gẹ̀dẹ̀ ká wá wá ọṣẹ tán lè lò ò bá jẹ lọ́s ò bá jẹ joy ò bá jẹ primera ò bá jẹ àjàṣẹ ṣùgbọ́n ìyá máa lo tìbílẹ̀ àjàṣẹ àbọ̀ṣẹ olódó ká bá mi fi kú ká máa fi wẹ̀ pẹ̀lú omi tó bá lọ́wọ́rọ́wọ́ ìyẹn kì í ṣe àwọn ọmọ mi ló máa ń ṣiṣẹ́ fún jù àwọn ọmọ kìíní omi mi máa ń fi omi tútù wẹ̀ àwọn ìràwọ̀ tó kù tó bá ní ìràwọ̀ tó bá ní ọkọ̀ ọ̀run àbáyá ọ̀run wọ́n á fi omi tó bá lọ́wọ́rọ́ wọ́n á fi wẹ̀ ọkọ̀ ọ̀run wọn ò ní wà má. wọ́n máa ń bá sùn lójú oorun ó ń bímọ sáyé ó ń bímọ sọ́run ó ń gbọ́mọjọ́ lójú oorun kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ṣé rí in tó wá fàjù pé wọ́n máa ń dẹrù ẹgbẹ́ àwọn elédélé báyìí ó dẹrù ẹgbẹ́ wọn kò sí nǹkan tó ń dẹrù ẹgbẹ́ o sàkámà jẹ ó lè ní. èyí tó ń dín ṣọ́ọ̀ṣì fún wọn. mo ló lè ní sà. èyí táwọn níbi ilé náà ń dín nǹkan. sàn láàrin ajẹnimu ní pẹkọrọ mo fẹ́ tà mọ́lẹ̀ sàn. bàbá. tó bá jẹ́ wípé wọ́n rí tù wọ́n rí ṣe wọ́n ṣe wá ń lọ sí ẹ̀dọ̀ wòlíì míì ó ṣe tún yọ sí wọn pé ẹ tún dẹrù ẹgbẹ́ mi ẹlòmíì ti dẹrù ẹgbẹ́ 300 times. tí yóò sì rọ́nà àbáyọ. yóò dẹ́dọ̀ àfà yóò ní pé àwọn ẹgbẹ́ rẹ ni ó dẹrù ẹgbẹ́ rẹ o yóò dẹ́dọ̀ wòlíì ó ti ẹgbẹ́ sì lè sójoojúmọ́ ní yọ sí ọ ní ṣe bó ti ṣẹrù ẹgbẹ́ lẹ́ẹ̀kan
ohun tó wọn ń dẹrù ẹgbẹ́ wọn máa ń tu ẹgbẹ́ lójú ni. àwọn kan sọ ní àwọn ní èèyàn lè yìnbọn pa ọkọ ọ̀run eléyìí kan sáà. eléyìí kò ṣeé ṣe ọkọ ọ̀run ẹ̀mí tó lè rí ni ẹ̀mí tí ń bẹnu ara ni téèyàn yàn látòdì ọ̀run. bàbá fún ìtọ́sọ́nà ìfi nọ́mbà yín lẹ̀. 081 31 93 0960 081 31 93 0960. ẹ ṣé o a máa rí i bá o ó dàbọ̀.